ìbà lọ́wọ́ ọlọ́run mi ọba àjíkí o àrí ìró àlá ọba títí ayé ọba àdàgbà mọ́pàrọ̀ oyè gbẹ̀ngbẹ̀nìkìn awo mọ̀ṣẹ́ gbé ọba mi tó tóbi gbogbo tó tóbi lọ. ìbà lọ́wọ́ gbogbo jáwéjáwé ìbà lọ́wọ́ gbogbo ẹ̀yin wágbò ìbà lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà tí ń fi alukurani sọmọ aráyé lóore o ìbà lọ́wọ́ ẹ̀yin wòlíì tí ń fi bíbélì jáde túdè lórí ilẹ̀ ayé ìbà lọ́wọ́ ẹ̀yin tó láyé o ẹ̀jẹ̀ ojú mi ṣe o. ààrẹ kọ́lá ọlátúnjí ọmọ olójúde ilé-ẹsẹ̀ ní kírun àgùnbẹ́ ló kọ tèmi èyí ni ìgbàgbọ́ yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá. ìwádìí jẹ́ kó yé wa wípé ìràwọ̀ ẹ̀dá jẹ́ ohun pàtàkì tó ń ṣe atọ́nà ìgbésí ayé ọmọnìyàn. ó yàtọ̀ sí kádàrá gédégédé tàbí àyànmọ́. ṣùgbọ́n nípa ọ̀làjú tàbí àìlákàsí ọmọ Oòduà ọ̀pọ̀lọpọ̀ ti sọ ohun tí kìí ṣe ogun di ogun nínú ayé rẹ̀. àwọn ìṣòro kan wà tó jẹ́ pé ìgbésẹ̀ ló nílò kúrò nínú ìṣòro yìí ṣùgbọ́n nípa ìmọ̀ kan asọ́di ogun. ìràwọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan ló ní èèwọ̀ tó sì jẹ́ wípé bí èèyàn bá ti ṣe èèwọ̀ yìí ìṣòro wọnú ayé onítọ̀hún. ọmọ Yorùbá a ṣe fọ́nrán yìí láti là wá lọ́yẹ̀ lórí ìràwọ̀ tí kálukú gbé wáyé látàrí wípé bí àbàwọ́n bá ti kọlu ìràwọ̀ èèyàn ẹ̀yin ọmọ Oòduà wàhálà dénú. Èdùmàrè ò ní jẹ́ kí wàhálà wọnú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. àìnímọ̀ nípa ìràwọ̀ ẹ̀dá a máa jẹ́ kéèyàn ó sí ọkọ fẹ́ tàbí sí aya fẹ́ tàbí kó má mọ irú iṣẹ́ tó bá ràwọ̀ rẹ̀ mu. irúfẹ́ onítọ̀hún ní máa ṣiṣẹ́ tí ò ní lákòjọ àbí kó fẹ́yàwó kó má gbádùn ìyàwó àbí kó fọ́kọ kó má gbádùn ọkọ. àìlákàsí àbí àìnímọ̀ nípa ìràwọ̀ ẹ̀dá a máa kó yọnu bá ni. oríṣi ìràwọ̀ ẹ̀dá mẹ́rin ìwádìí sọ fún wa pé ó wà tó sì jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun gan-an wọ́n fìdí rẹ̀ múlẹ̀. àwọn ìràwọ̀ náà la mọ̀ sí ìràwọ̀ iná, ìràwọ̀ omi, ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ ilẹ̀ tàbí ìràwọ̀ yẹ̀pẹ̀ táwọn kan sì ń pè ní ìràwọ̀ erùpẹ̀. ìwádìí jẹ́ kó yé wa wípé oríṣi ẹ̀ka ìràwọ̀ mẹ́ta ló wà lábẹ́ ìràwọ̀ kọ̀ọ̀kan tá a sọ̀rọ̀ rẹ̀ sókè yìí. ìràwọ̀ ọ̀nà làákọ́kọ́ máa mẹ́nubà
lára àwọn ẹ̀ka ìràwọ̀ tó wà ní abẹ́ ìràwọ̀ náà láti rí ìràwọ̀ tí a pè ní ìràwọ̀ Leo. Kìnìún tá a mọ̀ sí lion ní àmì rẹ̀. Ìwádìí jẹ́ kó yé wa wípé ìràwọ̀ yìí jẹ́ ti àwọn ọmọ tá a bí láàrin oṣù July 22 sí August 22. Nọ́mbà oríire ìràwọ̀ yìí tá a mọ̀ sí lucky nọ́mbà wọn ni nọ́mbà 1. Àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu bóyá gẹ́gẹ́ bí aṣọ àbí ohun tí wọ́n lè máa lò tí ò fi ní jẹ́ àbàwọ́n fúnràwọ̀ yìí, òun náà ni àmì red, orange, gold tàbí àmì yellow. Ìrẹsì, oyin àti ẹran jíjẹ ó jẹ́ àdámọ̀ ìràwọ̀ yìí tó jẹ́ wípé àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn àwọn nǹkan wọ̀nyí púpọ̀. Lára àdámọ̀ ìràwọ̀ tá a mọ̀ sí ìràwọ̀ Leo ò ní wípé wọ́n lawọ́ púpọ̀. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ Leo mọ owó kan láì ná. Àpà lọ́pọ̀lọpọ̀ sábà máa pè wọ́n. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí ní ẹ̀mí ìmoore púpọ̀ tó jẹ́ wípé wọ́n á máa tọrẹ. Wọ́n tún máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tá a mọ̀ sí humbleness, ẹ̀mí ìtẹríba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn à ń panilẹ́rìn. Àtọkùnrin wọn àtobìnrin wọn wọ́n máa sábà jẹ́ olójú wáṣewáṣe. Wọ́n fẹ́ràn láti wà ní agbami ìfẹ́. Wọ́n máa sábà nífẹ̀ẹ́ púpọ̀. Wọn kì í sábà nífẹ̀ẹ́ sí ìfẹ́ kọ̀kọ̀. Ìfẹ́ àṣehàn ni wọ́n nífẹ̀ẹ́ sí. Wọ́n lágbára àti ṣe eré ìfẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí ẹṣin ni wọ́n tí wọ́n bá ń ṣeré ìfẹ́ àtọkùnrin àtobìnrin wọn. Iṣẹ́ àdámọ̀ ìràwọ̀ tá a mọ̀ sí ìràwọ̀ Leo tó jẹ́ wípé bí wọ́n bá ṣe tó báràwọ̀ wọn mu, òun náà níṣẹ́ teacher. Wọ́n lè jẹ́ politician, wọ́n lè jẹ́ lawyer, wọ́n lè jẹ́ olórí ẹ̀sìn, bóyá babaláwo àbí àáfàá àbí pásítọ̀. Lábẹ́ ìràwọ̀ náà la tún ti rí ìràwọ̀ tí a mọ̀ sí ìràwọ̀ Sagittarius. Ìràwọ̀ yìí jẹ́ ti àwọn ọmọ tá a bí láàrin November 22 sí December 21. Jupiter ni ó ń darí ìràwọ̀ yìí. Nọ́mbà 3 ni nọ́mbà oríire wọn. Ọjọ́ àlàmísì ni ọjọ́ oríire wọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan, ọjọ́ àlàmísì ló dáa fún wọn jù. Àwọ̀ tí ó dára fún ìràwọ̀ yìí ni àwọ̀ purple, light blue, àwọ̀ dark, royal blue àti yellow. Àwọn ìràwọ̀ yìí nífẹ̀ẹ́ sí tomato nítorí pé ó bá ìràwọ̀ wọn mu bóyá ní jíjẹ àbí nílò fún ìwòsàn. Àwọn oníràwọ̀ yìí máa ń lawọ́ púpọ̀ gẹ́gẹ́ bí àwọn tìṣáájú. Wọ́n fẹ́ràn láti máa gbìdánwò láì bẹ̀rù rárá lórí ibi tí ìgbìdánwò wọn ò já sí. Wọ́n máa ní lọ́kì púpọ̀ lórí gbogbo tí wọ́n bá dáwọ́lé. Irú wọn ni wọ́n máa ń sábà jẹ tẹ́tẹ́. Wọ́n fẹ́ràn ayé jíjẹ, bí kan lọ patí, kí wọ́n mutí, kí wọ́n kóbìnrin, kí wọ́n lọ lé ijó. Wọn kì í sábà mú ọ̀rọ̀ ọ̀la wọn, ọ̀rọ̀ gbésí ayé wọn kì í sábà mú lọ́kùnkúndùn rárá níbẹ̀rẹ̀ ayé wọn. Wọ́n ní èrò tó ga, àlá tó ga ó wà lọ́kàn wọn. Iṣẹ́ tó dára fún irúfẹ́ ìràwọ̀ yìí níràwọ̀ Sagittarius ni iṣẹ́ òǹkọ̀wé tá a mọ̀ sí author. Àwọn tí wọ́n máa ń gbani níyànjú, iṣẹ́ yìí náà dáa fún wọn, tá a mọ̀ sí motivational speaker. Designer náà bá ìràwọ̀ wọn mu bóyá ní ti tailor àbí kí wọ́n yàwòrán fún yàn. Iṣẹ́ olùkọ́ni náà dáa fún ìràwọ̀ yìí. Bẹ́ẹ̀ ni òwò ṣíṣe ara àṣẹ tó bá ìràwọ̀ yìí mu. Ìràwọ̀ yìí ò fẹ́ràn kó máa ṣiṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni nítorí ọba ìràwọ̀ ni. Ìràwọ̀ kẹta tó wà lábẹ́ ìràwọ̀ náà gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ fún wa ni ìràwọ̀ tá a mọ̀ sí Aries. Lára àwọn ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ iná ni a mọ̀ Aries sí. Ìràwọ̀ yìí lágbára púpọ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe ìràwọ̀ kékeré rárá.
àwọn ọmọ tá a bí ní March 21 sí April 19 ló wà lábẹ́ ìràwọ̀ yìí. ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun ni ọjọ́ oríire wọn. àwọ̀ tó sì dára jù fún ìràwọ̀ yìí ni àwọ̀ red àti white, àwọ̀ pupa àti àwọ̀ funfun. lucky number wọn ni number 9. iṣẹ́ àdámọ́ ìràwọ̀ yìí ó ní iṣẹ́ tá a mọ̀ sí iṣẹ́ oníṣòwò, kéèyàn máa ṣòwò, iṣẹ́ ológun, iṣẹ́ hairdresser aṣerunlóge, iṣẹ́ akọ̀ròyìn tàbí agbóhùnsáfẹ́fẹ́, bẹ́ẹ̀ níṣẹ́ ìṣègùn bóyá tòyìnbó àbí taláwọ̀ dúdú bá ìràwọ̀ yìí mu púpọ̀. àdámọ́ tó so àwọn ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ náà yìí pọ̀ ní wípé wọn a máa bínú fùfù, bẹ́ẹ̀ ni àwọn kan nínú wọn ní ọgbọ́n àrékérekè tá a mọ̀ sí ọgbọ́n ẹ̀wẹ́. bí ìjàpá ni wọ́n tí wọ́n sì lè parọ́ púpọ̀. ìràwọ̀ iná máa ń lágídí, wọ́n máa ń lawọ́, wọn ì mowó kan la iná, àmọ́ agídí náà ni àléébù wọn, tàbí ìwà kì í gbọ́ kì í gbà ó wà nínú àléébù wọn. gbogbo ẹni tó bá jẹ́ ìràwọ̀ náà gbọ́dọ̀ kíyèsára, nítorí bí wọ́n bá bínú tí wọ́n sì sọ̀rọ̀ yálà èpè, dandan ni kó ṣẹ. bẹ́ẹ̀ ni wọ́n máa ní àsọṣẹ. Èdùmàrè ló ṣẹ̀dá wọn bẹ́ẹ̀. ìmọ̀ràn látẹnu àwọn bàbá wa nílẹ̀ Oòduà gbàtẹnu èmi Ààrẹ Kọ́lá Ọlátúnjí jáde sí ẹni tí ó bá níràwọ̀ náà ni wípé kó máa ṣe sùúrù púpọ̀ kí oore rẹ̀ kó lè bá tètè tẹ́ lọ́wọ́, àti wípé kí èyí tó wà lọ́wọ́ rẹ̀ kó má bàa bọ́ dànù. kò sì dára fún ẹni tó bá ní ìràwọ̀ ọ̀nà lóbìnrin tàbí lọ́kùnrin kí wọ́n fẹ́ra wọn, nítorí ìwà kìí gbọ́ kìí gbà inú bíbí yìí ni ó padà tú wọn ká. nítorí oore tí wọ́n bá ṣe fúnra wọn, ìjà náà ni wọ́n fi túká. obìnrin tó bá níràwọ̀ ọ̀nà náà gbọ́dọ̀ ṣe sùúrù níbikíbi tó bá wà, yálà ó fẹ́ ìràwọ̀ ọ̀nà yìí ni àbó fẹ́ ràwọ̀ míì, nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń padà gbọ́n wọn jáde bí odò ni látàrí inú bíbí àti ìwà ìpáǹle. ẹ̀yin ọmọ Oòduà tẹ́ ẹ wà lábẹ́ ìràwọ̀ ọ̀nà yìí tẹ́ ẹ láǹfààní àti gbọ́ mi. ìmọ̀ràn mi sí yín látẹnu àwọn bàbá wa nílẹ̀ Oòduà, tẹ́ ẹ bá wà lábẹ́ ìràwọ̀ ọ̀nà yìí tẹ́ ẹ ń la ìṣòro kan kọjá láláì rí àáfàá tàbí wòlíì kankan, àwọn sàrà tẹ́ ẹ lè ṣe nìyí tí ṣòro yín ó sì di àfìsẹ́yìn tẹ́gun fi sọ. ẹ máa fi epo pupa, iyọ̀, ọ̀gẹ̀dẹ̀ tàbí pẹ́pẹ́yẹ ṣe sàrà, ọ̀rọ̀ yín yóò sì lójútùú lágbára Elédùà. ìràwọ̀ omi jẹ́ o, ìràwọ̀ pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá, torí kò sẹ́ni tó lè gbélé ayé láìsí omi. ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. tàbí wá fún yín ẹ̀yin olólùfẹ́ kẹ́ máa tẹ́tí gbọ́. ohun tí ìràwọ̀ sọ nípa ìgbésí ayé ọmọ ẹ̀dá kò kéré. ọ̀pọ̀ èèyàn ní òye bá ṣe ló gbàgbọ́ nípa ìràwọ̀ ẹ̀dá. irúfẹ́ ìràwọ̀ mìíràn nínú ìgbàgbọ́ àwọn bàbá wa ni ìràwọ̀ omi. ẹ̀ka ìràwọ̀ oríṣi mẹ́ta ló wà lábẹ́ ìràwọ̀ omi bákan náà. àkọ́kọ́ ni ìràwọ̀ tí a pè ní ìràwọ̀ kánsà. àwọn ọmọ tí a bí láàrin June 21 sí July 22 ni a gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. alákàn ni àmì wọn. òṣùpá ló ń darí ìràwọ̀ kánsà. nọ́mbà 2 ni nọ́mbà oríire wọn tí wọ́n lè lò tí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan. àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ white, àwọ̀ green, smoky grey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹranko tó bá ìràwọ̀ ṣiṣẹ́ ni
ní akàn tàbí alákàn, ọ̀pọ̀lọ́, ekòló, àwọn ẹranko yòókù tí wọ́n ní ìkarahun lára àti àwọn ẹranko tó ń fàyà fà. Ó dára fún ìràwọ̀ yìí láti máa jẹ ìbẹ́pẹ, ẹ̀gúsí tàbí wàrà. Ìràwọ̀ kánsà yìí máa kẹ́bí mọ́ra, bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́ràn ọmọ wọn yálà lọ́kùnrin àbí lóbìnrin. Olórí àpèsìn ni wọ́n nítorí wọ́n máa ń kóyàn jọ púpọ̀. Àwọn kan tiẹ̀ ní bó bá jẹ́ pé wọ́n ń jọba nídìílé wọn, àǹfààní wà fún wọn láti gorí àpèrè. Nínú àdámọ́ ìràwọ̀ yìí ni kí àwọn òbí wọn máa kẹ́ wọn gẹ̀gẹ̀gẹ̀ torí wọn kì í fẹ́ bínú láwọn òbí tán bá ti wádìí wọn tí wọ́n bá ti mọ irú ọmọ tí wọ́n jẹ́. Ó léwu fún ìràwọ̀ yìí láti bínú sí ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wọ́n nítorí agbára ẹ̀mí látọ̀run wá a máa gbénu wọn. Wọ́n máa tètè nífẹ̀ẹ́ yálà lọ́kùnrin àbí lóbìnrin. Iṣẹ́ tí ó sì dára fún ìràwọ̀ yìí ni iṣẹ́ tíṣà, òwò ṣíṣe, iṣẹ́ lọ́yà, dàrẹ́kítọ̀ àbí dàrẹ́kítírẹ̀sì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ lóríṣiríṣi tá a mọ̀ sí engineering, interior designer, ara iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni. Ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé àwọn tó jóbìnrin nínú ìràwọ̀ yìí wọn a máa sábà jẹ́ alágbára. Lára àwọn ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ omi láti rí ìràwọ̀ tá a pè ní Scorpio. Àwọn ọmọ tá a bí láti October 23 sí November 21 níwádìí sọ fún wa wípé wọ́n wà lábẹ́ ìràwọ̀ Scorpio. Àkekèé ni àmì ìràwọ̀ yìí. Ọjọ́ Tuesday ni ọjọ́ oríire tiwọn náà, bẹ́ẹ̀ ni nọ́mbà 9 ni nọ́mbà oríire wọn. Àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni ìràwọ̀ deep red, maroon, ìràwọ̀ black, brown àti purple. Ìwádìí sọ fún wa wípé ó dára fún wọn láti máa jẹ àlùbọ́sà púpọ̀, kán sì máa jẹ ẹ̀wà, ẹran, ìrẹsì àti ọ̀pọ̀lọpọ̀ èso. Àwọn nǹkan wọ̀nyí ó bá ìràwọ̀ wọn mu yálà ní ìwòsàn tàbí ní ìlera. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn ìfẹ́ ìkọ̀kọ̀, wọn ìfẹ́ ṣe àṣehàn. Nínú ìfẹ́ wọ́n máa ń dúró lórí ìpinnu wọn, wọn kì í dalẹ̀ ènìyàn rárá, bẹ́ẹ̀ ni wọ́n ṣe fi ọkàn tán. Púpọ̀ nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí máa ń jẹ́ ẹni tí máa ń dinú tó jẹ́ pé ẹ lè tètè rínú wọn. Púpọ̀ nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí sábà máa ń bínú tí wọ́n bá ti rí àmì ilẹ̀ dídà pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe pọ̀. Owú jíjẹ ó wà nínú àdámọ́ ìràwọ̀ yìí. Bẹ́ẹ̀ tí wọ́n bá wà nínú ìfẹ́ yálà lọ́kùnrin àti lóbìnrin, wọ́n máa mú olólùfẹ́ wọn gẹ́gẹ́ bí dúkìá wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ olójú wáṣe yálà lọ́kùnrin àbí lóbìnrin. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí fẹ́ràn kán máa dáàbò bo orúkọ wọn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rù àti wo agbami ìfẹ́ ó máa ń bà wọ́n níbẹ̀rẹ̀ ìfẹ́ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí a máa fara ṣiṣẹ́, wọ́n máa mú ọjọ́ ọ̀la wọn lọ́kùnkúndùn. Iṣẹ́ tí ìwádìí sọ fún wa wípé ó dára fún irúfẹ́ ìràwọ̀ yìí ni iṣẹ́ agbẹjọ́rò, real estate agent, psychologist, tax attorney, journalist àti iṣẹ́ orin kíkọ. Lára ìràwọ̀ omi náà láti rí ìràwọ̀ tí a mọ̀ sí Pisces. Ìràwọ̀ Pisces wà nínú àwọn ìràwọ̀ omi. Àwọn ọmọ tí a bí ní February 19 sí March 20 ni Yorùbá gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. Ọjọ́ Thursday Àlàmísì ni ọjọ́ oríire wọn. Nọ́mbà 7 ni nọ́mbà tó bá ìràwọ̀ yìí mu. Àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ funfun kẹ́nẹ́nẹ́, àwọ̀ purple,
silver àti àwọ̀ green. Ó dára fún wọn láti máa jẹ ẹ̀fọ́ olómi bíi gúre àti àwọn ẹ̀fọ́ míì tó lómi lára dáadáa fún ìwòsàn tàbí wíwà lálàáfíà. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí máa ní ìtìjú púpọ̀, bẹ́ẹ̀ ni oníwà pẹ̀lẹ́ ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní ẹ̀bùn àlá lílá, wọ́n sì máa ní àsọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí sábà máa ń jẹ́ alágbára tàbí ká ní ẹlẹ́gbẹ́. Àwọn míì máa ń pè wọ́n ní èmèrè. Wọ́n máa ń fẹ́ràn eré ìfẹ́ púpọ̀. Ọlọ́run fún wọn lẹ́bùn àṣeyọrí dáadáa. Ìràwọ̀ omi ó jẹ́ ìràwọ̀ tó lágbára púpọ̀. Kò ṣeé má ní ní ìràwọ̀ yìí. Kò sábà dára fún ìràwọ̀ omi láti fẹ́ ẹni tó bá ní ìràwọ̀ ọ̀nà. Àwọn ìràwọ̀ yìí ṣòro yàn jẹ nítorí àwọn ẹ̀mí tó ń bá wọn gbé máa ń jà fún wọn ni. Ìwọ tó o bá wà lábẹ́ ìràwọ̀ yìí tó ń dojúkọ ìṣòro kan tàbí mìíràn, ìmọ̀ràn mi fún ọ látọ̀dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni wípé kó o máa fi ṣúgà, iyọ̀, èso lọ́pọ̀lọpọ̀ ṣe sàárà, pàápàá jùlọ kó o máa ṣe sàárà fáwọn ọmọ wẹ́wẹ́, yálà àwọn ọmọ ilé kéwú tàbí àwọn ọmọ àdúgbò, pẹ̀lú àníyàn ìṣòro tó ń là kọjá. Títẹ̀lé gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn yìí ni ó máa gbé ọ borí ìṣòro lágbára Elédùà. Mo ní ká tẹ̀síwájú nínú àwọn ìràwọ̀. Ìràwọ̀ afẹ́fẹ́, bàbá ìràwọ̀ ni. Kò sẹ́ni tó lè gbélé ayé láláìsí afẹ́fẹ́. Àwùjọ èèyàn pàtàkì lákùkù wà, olùrànlọ́wọ́ la jẹ́. Láìsí afẹ́fẹ́ lára gbogbo tọ́ládá. Bí òkú ni wọ́n ò lè gbáyé. Ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. Ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. Tàbó wá fún yín ẹ̀yin olólùfẹ́ kẹ́ máa tẹ́tí gbọ́. Ohun tí ìràwọ̀ ń sọ nípa ìgbésí ayé ọmọ ẹ̀dá kò kéré. Ọ̀pọ̀ èèyàn ní òye bá ṣe ló gbàgbọ́ nípa ìràwọ̀ ẹ̀dá. Ìràwọ̀ afẹ́fẹ́ lára ìràwọ̀ ẹ̀dá tí ẹ̀dá ń lò nígbésí ayé ni a mọ ìràwọ̀ afẹ́fẹ́ sí. Lára àwọn ìràwọ̀ tó wà ní abẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ ni ìràwọ̀ Libra wà. Àwọn Yorùbá gbàgbọ́ pé àwọn ọmọ tá a bí láti September 23 dé October 22 ló wà lábẹ́ ìràwọ̀ yìí. Ìràwọ̀ Venus ló ń darí ìràwọ̀ Libra. Ọjọ́ Friday ni ọjọ́ oríire wọn. Nọ́mbà oríire wọn sì ni nọ́mbà 6. Àwọn àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ pink, pale blue, black, dark àti àwọ̀ yellow. Lára àwọn oúnjẹ tó dára fún ìràwọ̀ yìí ni oyin ìgàn àti ọ̀pọ̀lọpọ̀ èso, yálà fún ìwòsàn tàbí ìlera. Àwọn tí a bí nínú ìràwọ̀ yìí fẹ́ràn dọ́gbandọ́gba àti déédéé. Wọn kì í sábà jẹ́ alárìkìrìkì. Púpọ̀ nínú wọn fẹ́ràn àlàáfíà, wọn kì í jà. Wọ́n sì máa ń ṣeré ìfẹ́ púpọ̀, yálà lọ́kùnrin àbí lóbìnrin. Bí ẹṣin ni wọ́n máa ń rẹwà lọ́kùnrin àbí lóbìnrin. Èyí sì máa ń ṣe okùnfà àgbèrè sínú ìgbésí ayé wọn. Nítorí obìnrin wọn máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Wọ́n máa ń ní ọ̀rẹ́ ọkùnrin tó pọ̀ fún ìbáṣepọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọn náà máa ń sábà ní ọ̀rẹ́ obìnrin fún ìbáṣepọ̀. Wọn yìí sábà dúró lórí olólùfẹ́ kan. Lára ìṣòro ìràwọ̀ yìí ni wípé ó máa ń ṣòro fún wọn láti rí ọkọ tàbí aya tó bá ìràwọ̀ wọn mu tí ó sì bá wọn lọ́jọ́ alẹ́. Wọ́n máa ń ní olólùfẹ́ tó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́. Lára àdámọ̀ ìràwọ̀ yìí ni wípé ilé ijó ni wọ́n sábà máa ti ń pàdé olólùfẹ́ wọn nítorí wọ́n fẹ́ràn àríyá púpọ̀. Oníyàn jíjà ni wọ́n á máa jiyàn púpọ̀. Bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ràn àti máa jà. Wọn kò sì fẹ́ràn gìrìgìrì. Iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni
òwò ṣíṣe, iṣẹ́ akọ̀ròyìn tàbí agbóhùnsáfẹ́fẹ́, fashion designer, iṣẹ́ lọ́yà, iṣẹ́ engineering, iṣẹ́ welder àti human rights activist, àwọn tá a mọ̀ sí olùjà fẹ́tọ̀ọ́ ẹni. Orí ìràwọ̀ afẹ́fẹ́ náà la wà o. Lára ìràwọ̀ afẹ́fẹ́ ni ìràwọ̀ tí a mọ̀ sí Gemini. Àwọn tí a bá bí ní May 21 sí June 20 ló wà lábẹ́ ìràwọ̀ Gemini. Nọ́mbà oríire wọn ni nọ́mbà 5. Ọjọ́ oríire wọn tá a mọ̀ sí lucky day wọn ni ọjọ́ Wednesday. Àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu la mọ̀ sí àwọ̀ yellow, black, white àti àwọ̀ green. Àwọn àwọ̀ wọ̀nyí ló dára kí ẹni tó níràwọ̀ yìí ó máa wọ̀ gẹ́gẹ́ bí aṣọ àbí ẹ̀ṣọ́ ilé. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí máa ní ọgbọ́n lórí púpọ̀. Ìdùnnú ló máa ń sábà jẹ́ tiwọn nígbàkúùgbà nítorí onífàájì lọkùnrin àtobìnrin wọn sábà máa ń jẹ́. Púpọ̀ nínú wọn máa ń jẹ́ aláwàdà, apanilẹ́rìn. Gbogbo ibi tí wọ́n bá ti wà lọ́kùnrin àbí lóbìnrin wọ́n máa ń fẹ́ pààyàn lẹ́rìn. Ìwádìí sọ fún wa wípé ìràwọ̀ yìí jẹ́ ti àwọn ìbejì. Ó wọ́pọ̀ nínú àwọn tó ní ìràwọ̀ yìí kí wọ́n jẹ́ ìbejì tàbí kí wọ́n bí ìbejì. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí sábà máa ń kó obìnrin àkójù tàbí kó ọkùnrin àkójù fún ìbáṣepọ̀. Lára ìṣòro ìràwọ̀ yìí ni pé ó nira fún wọn láti yan ọkọ tàbí yan aya. Wọn kì í ní sùúrù rárá. Iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, make up artist, iṣẹ́ olùkọ́ni, iṣẹ́ aláwàdà tá a mọ̀ sí comedian àbí iṣẹ́ DJ, àwọn tí wọ́n ń lùlù tàdíreke lójú agbo, àti iṣẹ́ òwò ṣíṣe. Ìràwọ̀ Aquarius jẹ́ ọ̀kan nínú àwọn ìràwọ̀ tó wà lábẹ́ ìràwọ̀ afẹ́fẹ́. Àwọn ọmọ tí a bí ní January 20 sí February 18 ni àwọn bàbá wa gbàgbọ́ pé wọ́n wà lábẹ́ ìràwọ̀ yìí. Nọ́mbà 4 ni nọ́mbà oríire wọn. Òtútù kò ní ipa burú kankan lára ìràwọ̀ yìí. Bẹ́ẹ̀ ọjọ́ Sátidé ni ọjọ́ oríire wọn. Àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni àwọ̀ sky blue àti electric blue. Ìràwọ̀ yìí ní ṣe pẹ̀lú ata púpọ̀, bóyá fún ìwòsàn tàbí ìlera. Àwọn tó wà ní abẹ́ ìràwọ̀ yìí máa ń jẹ́ olóòótọ́. Wọ́n máa ń ṣètọ́jú ṣèkẹ́ àwọn ènìyàn púpọ̀. Wọn kò ní ìwà àgàbàgebè, olórí pípé ni wọ́n sábà máa ń jẹ́. Ìfẹ́ òdodo ni wọ́n nífẹ̀ẹ́ sí púpọ̀. Lára àdámọ́ ìràwọ̀ yìí ni wípé wọ́n máa ń tètè ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sábà fi orí sánpọ́n. Kò dára fún wọn láti máa ṣiṣẹ́ lábẹ́ ẹnìkankan. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń kó ọ̀rẹ́ àpọ́jù. Iṣẹ́ tó dára fún ìràwọ̀ yìí jù ni iṣẹ́ olùkọ́ni, onímọ̀ sáyẹ́ǹsì, iṣẹ́ kóòchì, àwọn olùkọ́ni lórí pápá ìṣeré, oníṣègùn yálà ní ti aláwọ̀ dúdú tàbí ti òyìnbó, òǹkọ̀wé, olùṣèwádìí. Irúfẹ́ ìràwọ̀ yìí sábà máa ń jẹ́ àáfà tàbí wòlíì àbí babaláwo nítorí wọ́n máa ní ẹ̀bùn láti inú ẹ̀mí wá. Ó dára fún ẹni tó bá wà ní abẹ́ ìràwọ̀ yìí láti máa gbàdúrà gidigidi. Nǹkan dúdú kò sábà dára fún wọn láti máa lò. Ẹni tó bá ní ìràwọ̀ afẹ́fẹ́ ló dára fún ẹni tó bá ní ìràwọ̀ ọ̀nà láti fẹ́, nítorí ìràwọ̀ afẹ́fẹ́ máa ran ìràwọ̀ ọ̀nà lọ́wọ́ láti gbéra tó bá fẹ́ rẹ ìràwọ̀ ọ̀nà lọ́jọ́ ogbó. Ìràwọ̀ omi ló dára jù fún ẹni tí ó bá ní ìràwọ̀ afẹ́fẹ́ láti fẹ́, kí wọ́n lè jọ máa ran ara wọn lọ́wọ́. Àwọn ìràwọ̀ yìí jẹ́ ti ìràwọ̀ àwọn màláíkà àti èyí tí Ọlọ́run fi máa ń ránṣẹ́ sí àwọn ànábì. Fún ìwọ tó o bá ní ìdojúkọ kan tàbí kejì tó o wà lábẹ́ ìràwọ̀ yìí, ìmọ̀ràn mi fún ọ láti ọ̀dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Oòduà ni wípé kó o máa fi àgbàdo funfun, ṣúgà, iyọ̀, ọkà bàbà funfun, àgbọn ṣe sàárà. Pẹ̀lú títẹ̀lé gbogbo ohun tá a ti sọ síwájú yìí, ìgbàgbọ́ wa ni wípé gbogbo ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ lágbára Elédùà. Ìràwọ̀ yẹ̀pẹ̀ ó gba ẹ̀gbin mọ́ra. Àní ìràwọ̀ yẹ̀pẹ̀ ó gba ẹ̀gbin mọ́ra. Gbogbo ohun tẹ́dá bá ṣe nílé ayé lórí ilẹ̀ máa ní. Ìràwọ̀ yìí kì máa yí pariwo, ọlọ́lá ni wọ́n. Ìràwọ̀ omi, ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀
ìràwọ̀ yẹ̀pẹ̀ tàbí ìràwọ̀ ilẹ̀. Lára àwọn ìràwọ̀ tẹ́dà ń lò nígbésí ayé náà láti rí ìràwọ̀ yẹ̀pẹ̀ táwọn kan ń pè ní ìràwọ̀ ilẹ̀ àbí ìràwọ̀ erùpẹ̀. Ìràwọ̀ mẹ́ta náà la sọ wípé ó wà lábẹ́ ìràwọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe ṣàlàyé fún wa. Àkọ́kọ́ ìràwọ̀ tó wà ní abẹ́ ìràwọ̀ ilẹ̀ yìí la mọ̀ ìràwọ̀ Taurus sí. Ìràwọ̀ Taurus jẹ́ ìràwọ̀ tó lágbára púpọ̀ lábẹ́ ìràwọ̀ ilẹ̀ tàbí ìràwọ̀ erùpẹ̀. Àwọn ọmọ tá a bí láti April 20 sí May 20 ni Yorùbá gbàgbọ́ pé ó wà lábẹ́ ìràwọ̀ yìí. Venus ni ó ń darí ìràwọ̀ yìí ló jẹ́ kí ó jẹ́ ìràwọ̀ tó lágbára. Nọ́mbà oríire wọn sì jẹ́ nọ́mbà 6. Ọjọ́ oríire wọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ dáwọ́ lé nǹkan tí wọ́n gbọ́dọ̀ kíyèsí òun náà ni ọjọ́ Jímọ̀ tá a mọ̀ sí ọjọ́ Friday. Àwọn àwọ̀ tó dára fún ìràwọ̀ yìí ni àwọ̀ pink, pale blue, àwọ̀ green, àwọ̀ white àti lemon. Àwọn tó wà lábẹ́ ìràwọ̀ yìí ṣe é fọkàn tẹ̀ púpọ̀. Nǹkan pupa jẹ́ èèwọ̀ fún wọn gédégédé. Onísùúrù ni wọ́n sábà máa ń jẹ́. Bẹ́ẹ̀ ni díẹ̀ nínú wọn lágídí, wọn kì í gbọ́, wọn kì í gbà. Wọ́n máa ń sábà ya ọ̀lẹ àti òròjú. Wọ́n dára nípa eré ìfẹ́ ṣíṣe yálà lọ́kùnrin àbí lóbìnrin. Wọ́n sì máa ń rẹwà lọ́kùnrin tàbí lóbìnrin. Iṣẹ́ tó dára fún ìràwọ̀ yìí ni iṣẹ́ báńkà, mánéjà, real estate agent, photographer, filmmaker, iṣẹ́ dáńsà, iṣẹ́ akọrin àti ká máa ta oúnjẹ àbí àwọn nǹkan tó jẹ́ èrè oko ọ̀gbìn. Bẹ́ẹ̀ iṣẹ́ makeup artist wà nínú iṣẹ́ tó bá ìràwọ̀ yìí. Ìràwọ̀ Virgo jẹ́ ọ̀kan nínú àwọn ìràwọ̀ ilẹ̀ tàbí ìràwọ̀ yẹ̀pẹ̀. Ìràwọ̀ yìí kì í ṣe ìràwọ̀ kékeré rárá. Àwọn ọmọ tí a bí láti August 23 dé September 22 ló wà lábẹ́ ìràwọ̀ yìí. Ọjọ́ Wednesday ni ọjọ́ oríire wọn. Nígbà tí nọ́mbà 5 jẹ́ nọ́mbà tó dára fún wọn láti mú lórí gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Àwọ̀ tó dára fún ìràwọ̀ yìí ni àwọ̀ brown, navy blue, dark grey àti àwọ̀ black dúdú ràbàtà. Ìràwọ̀ Virgo sábà máa ń rí oore láti ìṣẹ̀dá ẹranko tá a mọ̀ sí músù, ajá, ẹkùn àti kòkòrò oyin. Ìrẹsì, ànàmọ́, kárọ̀tì àti mílẹ̀tì pẹ̀lú àgbàdo jẹ́ oúnjẹ tó dára fún wọn fún ìwòsàn àbí wíwà nílera. Àwọn ìṣẹ̀dá àràwọ̀ yìí dára láti gbọ́kànlé. Wọ́n máa ń ní làákàyè púpọ̀. Wọ́n máa ń kóra wọn ní ìjánu. Wọn kì í ṣe ọ̀lẹ. Wọn kì í sábà ṣàròyé nígbà tí nǹkan bá le fún wọn, tí túmọ̀ sí wípé wọ́n máa ń ní faradà. Aya níní tàbí ọkọ níní máa ń jẹ́ ìṣòro fún wọn. Iṣẹ́ àdámọ́ ìràwọ̀ yìí ni iṣẹ́ journalist, office manager, àgbẹ̀, ọlọ́sìn ẹranko, accountant àti iṣẹ́ oníṣègùn yálà níta láwọ̀ dúdú àbí tóyìnbó. Ìràwọ̀ tó gbẹ̀yìn nínú àwọn ìràwọ̀ ẹ̀dá lábẹ́ ìràwọ̀ ilẹ̀ yẹ̀pẹ̀ tàbí ìràwọ̀ erùpẹ̀ ni ìràwọ̀ tá a mọ̀ sí Capricorn. Ìràwọ̀ Capricorn ni ìràwọ̀ kẹta tó wà lábẹ́ ìràwọ̀ erùpẹ̀. Àwọn ọmọ tá a bí láti December 22 sí January 19 ni wọ́n wà lábẹ́ ìràwọ̀ yìí. Nọ́mbà 8 ni nọ́mbà oríire wọn. Ọjọ́ Sátidé tá a mọ̀ sí ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ oríire wọn. Òṣùpá ló ń ṣiṣẹ́ pẹ̀lú ìràwọ̀ yìí. Àwọ̀ tó bá ìràwọ̀ yìí mu la mọ̀ sí àwọ̀ black, darkest green, àwọ̀ brown àti àwọ̀ indigo. Àwọn oúnjẹ bíi àlùbọ́sà, millet, potato máa ran ìràwọ̀ yìí lọ́wọ́ púpọ̀. Lára àdámọ́ ìràwọ̀ Capricorn bí wọ́n bá ṣe ń dàgbà sí náà ni wọ́n máa dàbí ọ̀dọ́. Wọ́n lẹ́mìí ìṣe púpọ̀, onísùúrù ni wọ́n. Àdáwọ́lé wọn sábà máa ń yọrí sí rere. Wọ́n máa ń dinú, ó ṣòro láti mọ èrò ọkàn wọn. Wọ́n fẹ́ràn láti máa wà nínú ìfẹ́ nítorí wọ́n nígbàgbọ́ sífẹ̀ẹ́. Ẹni ńlá ni wọ́n sábà máa ń jẹ́ láwùjọ. Ìṣòro ìràwọ̀ yìí ni wípé ìgbéyàwó wọn kì í sábà dalẹ̀. Ojú kan làdáni sì ni ọ̀rọ̀ wọn. Àwọn kì í yàlè. Iṣẹ́ múmúláyà wọn ju ìdílé wọn lọ. Òpó ẹbí tá a mọ̀ sí breadwinner ẹbí ni ọ̀pọ̀lọpọ̀ wọn sábà máa ń jẹ́. Iṣẹ́ tó bá ìràwọ̀ yìí mu ni iṣẹ́ àgbẹ̀, olóṣèlú, iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ oníṣègùn òyìnbó
tàbí oníṣègùn ìbílẹ̀. Iṣẹ́ òwò ṣíṣe náà wà nínú tó bá ìràwọ̀ yìí mu. Olórí ilé ẹ̀kọ́ náà gbẹ̀yìn nínú iṣẹ́ tí ẹni tó ní ìràwọ̀ yìí lè ṣe. Àdámọ̀ ìràwọ̀ erùpẹ̀ ni wípé ẹni ńlá ni wọ́n sábà máa ń jẹ́. Ẹni àpèsè ni wọ́n pẹ̀lú. Ọba ìlú máa ń pọ̀ nínú wọn nítorí ẹni táyé ń foríbalẹ̀ fún ni wọ́n. Gẹ́gẹ́ bá a sì ṣe mọ̀ wípé kò sí ẹ̀dá náà Elédùà dá láyé tí ò ní padà sínú ilẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá náà tí Elédùà dá láyé tí ò ní foríbalẹ̀ fúnlẹ̀. Ìdí nìyí táwọn bàbá wa fi gbàgbọ́ pé ẹni tó bá ní ìràwọ̀ ọlẹ̀ ẹni àpèsè ni wọ́n. Ẹni táyé foríbalẹ̀ fún sì ni wọ́n. Àṣàsí àbóògùn kì í sábà ràn wọ́n. Ọwọ́ wọn tètè máa ń jí sówó láàárọ̀ ayé wọn. Ọmọ bíbí kì í ṣe wàhálà fún wọn. Wọ́n máa ń bímọ rẹpẹtẹ bí ẹlẹ́dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọn kì í sábà ráwọn ọkọ tàbí aya. Ṣùgbọ́n ìgbéyàwó wọn sábà máa ń túká tí wọ́n bá ti ń wọ ọmọ ọdún márùndínláàádọ́ta. Àwọn àgbàlagbà tí a mọ̀ sí àwọn ẹlẹ́yẹ wọ́n sábà máa ń dà wọ́n láàmú púpọ̀ ju takẹgbẹ́ wọn lọ. Ìwọ ọmọ Oòduà tó láǹfààní àti gbọ́ mi ṣùgbọ́n o wà lábẹ́ ìràwọ̀ yìí, o wá wà nínú ìṣòro kan tàbí kejì, láì lọ ọ̀dọ̀ pásítọ̀, láì lọ ọ̀dọ̀ àfá, láì lọ ọ̀dọ̀ babaláwo. Ìmọ̀ràn mi fún ọ látọ̀dọ̀ àwọn àgbàlagbà nílé Oòduà ni wípé kó o tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tá a sọ sókè lábẹ́ ìràwọ̀ yìí. Ó sì dára fún ọ kó o mú ọ̀rọ̀ ìdílé rẹ lọ́kùnkúndùn kó má bàa túká lọ́jọ́ àìpé, kí o sì máa ṣe sàárà pẹ̀lú aṣọ ara rẹ, owó àti àwọn èrè nǹkan oko. Ọmọ Yorùbá díẹ̀ ni àyè gbà wá láti sọ nínú àwọn àdámọ̀ ìràwọ̀ yìí. Ìwọ ọ̀dọ́ wòyí tó ń gbọ́ mi, ẹ má jẹ́ kọ́làjú kó gba ń táwọn bàbá wa nílẹ̀ Oòduà là kalẹ̀ fún wa láti gbégbèsè ayé rọrùn. Bóyá wọ́n sọ fún wọ wípé kó o mọ̀ fẹ́ nìkan. Ìwọ wo gbogbo tá a ti sọ sókè yìí, kó o béèrè oṣù àti ọjọ́ tí wọ́n bí olólùfẹ́ rẹ kó o fi wò ó pẹ̀lú tiẹ̀. Fún àpẹẹrẹ, tí o bá jẹ́ ìràwọ̀ omi tó lólùfẹ́ rẹ sì jẹ́ ìràwọ̀ atẹ́gùn, bẹ́ẹ̀ bá fẹ́ra yín, ìrọ̀rùn àti ìdùnnú yóò gbẹ̀yìn ayé yín nítorí atẹ́gùn àtomi wọn bára wọn mu. Tẹ́nìkan bá ní ọmọ fẹ́ irú ìràwọ̀ yìí, ìwọ fàdúrà tì í, ó rí wípé dúndùn ni ó gbẹ̀yìn ìwúrò. Lọ́nà kejì, tó bá jẹ́ wípé ìràwọ̀ ọ̀nà ní tiẹ̀ pẹ̀lú àlàyé tá a ti ṣe sókè tí ó sì jẹ́ wípé ìràwọ̀ omi ló fẹ́, ìwọ náà mọ̀ wípé àtomi àti iná wọn ìṣọ̀rẹ́ o. Gbogbo oore tí iná bá ṣe fómi, ẹkún ní máa gbẹ̀yìn rẹ̀ o. Tí wọ́n bá ní ọmọ fẹ́rúfẹ́ èèyàn bẹ́ẹ̀, tètè yẹ̀bá. Wọ́n sọ wípé ìfẹ́ wà láàrin yín, ọ̀la ni ó wò. Omi ó lè fẹ́ omi, ìràwọ̀ kan náà ni wọ́n, ṣùgbọ́n èyí tó jẹ́ ìyàwó nínú wọn ló gbọdọ̀ ní sùúrù nítorí àwọn méjèèjì ó mọ ta kàngbọ̀n, àìgbọ́ra ẹni yóò mọ wà láàrin wọn. Àyàfi kí obìnrin tó jẹ́ ìyàwó nítorí ọkọ lu lórí aya. Tíràwọ̀ tiẹ̀ bá jẹ́ omi, tíyàwó rẹ̀ náà jẹ́ oníràwọ̀ omi, tó o gbìyànjú láti tẹrí rẹ̀ ba tí ò tẹrí ba, èmi gbà ọ́ yànjú wípé tètè mú kún ìrìn ẹsẹ̀ rẹ nítorí ibi tẹ́ ẹ bá ti fò náà lẹ́ẹ̀ ti máa bà. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àbí obìnrin míì wà tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ò lọ déédéé, kì í ṣe páyé ló ń ṣe ọ́ nígbà míì o. Wádìí irúfẹ́ ọkọ àbíyàwó tó fẹ́, nítorí àwọn kan wà tó jẹ́ wípé bí wọ́n bá ti láṣepọ̀ tíràwọ̀ wọn ò bá ti bára mu, wàhálà dé lórí iṣẹ́. Ẹlòmíì àti ẹ̀ máa ṣàìsàn. Bí iná bá fẹ́ iná, ìfẹ́ máa wà láàrin wọn. Bẹ́ẹ̀ ni ojú kan làdá wọn máa ní, àmọ́ ìbànújẹ́ ni wọ́n fi túká nítorí iná àti iná ní tó lágbára ni. Alágídí méjì ló pàdé ara wọn òun tí ó sì rọrùn kíkan ó tẹ̀ fún kan nítorí àdámọ̀ wọn ni. Obìnrin ní máa sábà níṣòro yìí nítorí ọkùnrin máa dúndò pé ọkùnrin ni mí, àyàfi ọkùnrin tíyàwó rẹ̀ bá ti gbé síkẹ́ẹ̀tì lé lọ́wọ́ tó ti gba ṣòkòtò lọ́wọ́ ẹ̀. Èmi ò bá gba ẹni tó bá níràwọ̀ ọ̀nà lọ́kùnrin àtẹni tó níràwọ̀ ọ̀nà lóbìnrin nímọ̀ràn, kò sí bí ìfẹ́ ṣe lè wà láàrin yín tó, àyàfi tí obìnrin bá lè ṣe sùúrù tí àwọn bàbá wa sì dá sí tí wọ́n ṣẹ̀rọ̀ pẹ̀lú àwọn sàárà kọ̀ọ̀kan. Lára ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Oòduà ni wípé ìràwọ̀ kan ṣoṣo ló lè fẹ́ gbogbo ìràwọ̀ tí ò ní sí wàhálà, òun náà ni ìràwọ̀ afẹ́fẹ́. Ìràwọ̀ afẹ́fẹ́ lè fẹ́ ìràwọ̀ ọ̀nà, òun tiẹ̀ ló dáa fún ìràwọ̀ ọ̀nà jù nítorí tó bá tó ààyè kan a máa rẹ ìràwọ̀ ọ̀nà débi pásìkì rẹ̀ ò ní lọ sókè mọ́. Ìràwọ̀ afẹ́fẹ́ ni ó ran ìràwọ̀ ọ̀nà lọ́wọ́
láti máa fẹ́ iná ìjò tí ó tún fi gbéra yálà lọ́kùnrin àbí lóbìnrin. ìràwọ̀ afẹ́fẹ́ yìí náà dáa fúnràwọ̀ omi nítorí omi àti afẹ́fẹ́ wọ́n lájọṣepọ̀ tó dáa. bẹ́ẹ̀ ni ìràwọ̀ afẹ́fẹ́ dáa fúnràwọ̀ ọlẹ̀ nítorí ọ̀rẹ́ làwọn méjèèjì náà. bákan náà ni ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ afẹ́fẹ́ náà dáa fúnra wọn ṣùgbọ́n alágbára làwọn méjèèjì sábà máa jẹ́. bákan náà ni ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ẹ̀tì máa rí àwọn tí ó máa lálàá ohun tí ó ṣẹlẹ̀ lọ́la. àwọn ló jẹ́ wípé ohun tí ó bá ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún èrò rẹ̀ ó ti wá sí wọn lọ́kàn. láfi ní àdúrà ṣíṣe àti sàárà ọ̀pọ̀lọpọ̀ ló dáa fẹ́ni tó bá níràwọ̀ afẹ́fẹ́ nítorí ìràwọ̀ àwọn màláìkà ni àti ìràwọ̀ tí elédùà ọlọ́run àánú tí máa fi ránṣẹ́ sáwọn òjíṣẹ́ rẹ̀. ọmọ Oòduà, èyí ni apá kìíní ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá. nínú fọ́nrán yìí láti ṣàlàyé nípa ìràwọ̀ ẹ̀dá lórí oṣù kọ̀ọ̀kan. apá kejì tó ń bọ̀ láti máa ṣàlàyé nípa ìràwọ̀ ẹ̀dá lórí ọjọ́ kọ̀ọ̀kan tàbí ní. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí n tá a ti ṣàlàyé síwájú yìí bóyá kò yé wọ tó àbó o fẹ́ ìmọ̀ràn àbí ẹ̀kúnrẹ́rẹ́ síwájú sí i ẹ lè kàn sí wa lórí àwọn nọ́mbà tó ń kọjá lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín. Ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ wọn lójúde ilé ẹ̀sẹ̀ ń kírun àgùnbẹ́ onílẹ̀ òbí ló kọ́ tèmi. ire o.